èyí lohun táwọn ẹgbẹ́ òṣèlú lè ṣe láti gba ìjọba lọ́wọ́ Tinubu lọ́dún 2027. Délé Mọ̀mọ́dù. Ọkùnrin olóṣèlú kan tó ti fi èròǹgbà hàn rí láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP, olóyè Délé Mọ̀mọ́dù, ti sọ pé àkójọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n nífọ̀n léèkánná nìkan ló lè gba ipò ààrẹ lọ́wọ́ Bọ́lá Tinubu, tí yóò sì tún lé ẹgbẹ́ òṣèlú APC wọlẹ̀. Nílùú Ìbàdàn ni Mọ̀mọ́dù ti sọ̀rọ̀ yìí nígbà tó ń kópa nínú ètò olóṣooṣù orí rédíò kan. Ó ní lóòótọ́ ni ẹgbẹ́ òṣèlú PDP nìkan lè ṣe iṣẹ́ yìí, ṣùgbọ́n ìyapa ti pọ̀jù níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti kojú irú ìpèníjà bẹ́ẹ̀. Ó ní ọkàn òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP, ara òun nìkan ni wọ́n sì rí níbẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ogun ló ń dojúkọ ẹgbẹ́ òṣèlú náà nínú àti lóde, èyí tó sì ń fọ́ sí wẹ́wẹ́ lójoojúmọ́. Mọ̀mọ́dù sọ pé iṣẹ́ ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC ní onírúurú ìyapa tó wà nínú ẹgbẹ́ PDP báyìí nítorí pé wọ́n mọ̀ pé tí ẹgbẹ́ náà bá ní ìṣọ̀kan, wọ́n ní agbára láti dojúkọ ẹgbẹ́ òṣèlú APC. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Délé Mọ̀mọ́dù sọ pé kò sí bí ẹgbẹ́ òṣèlú PDP nìkan ṣe lè kojú ààrẹ Bọ́lá Tinubu nínú ìdìbò ọdún 2027 kí wọ́n sì lérò pé àwọn yóò gbàjọba lọ́wọ́ rẹ̀, àyàfi tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe bá darapọ̀ láti dojúkọ ẹgbẹ́ òṣèlú APC. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé olùdíje tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú yìí bá sì fẹ́ ló gbọ́dọ̀ wá láti ẹkùn ìdìbò mìíràn.